kọ́lọ́n kó bá kẹ́ gbogbo alápapọ̀. Bàbá Maulana Mudíru Markaz, àlékún ṣọ́ Ọlọ́run, àlékún dùnú, àlékún jẹ́rí ọ̀tá ní gbogbo gbà, kọ́lọ́n kó máa fi ṣe yín lẹ́ṣọ́. Albarka ọlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Tí gbogbo ayé tí wọ́n bá ti rí ojú yín báyìí, gbólóhùn àláfíà ni wọ́n kọ́kọ́ ń retí, kí Ọlọ́run kó jẹ́ àrí pé wọ́n fẹ́ gbóhùn sálámà yín sá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bàbá láyé gẹ́ ní àwọn yàndá fún ọmọ àwọn al-mustaqimu billah kí wọ́n sálámà sí gbogbo ayé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bàbá láyé gẹ́ ní àwọn yàndá fún ọmọ àwọn al-muhaddith kí wọ́n sálámà sí gbogbo ayé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ibi ẹ̀kọ́ tí bàbá láyé gẹ́ tí wọ́n kọ́ wa ní gbogbo gbà, ibẹ̀ náà ni a wà lórí Mudíru Markaz hadiruhu wa mustaqbaluhu. Oníranran ẹ̀kọ́ lẹ ti kọ́ wa, àmọ́ ìjókòó tí ẹ̀kọ́ wa lẹ́kọ̀ọ́ last òun náà ni lórí ọ̀rọ̀ conference Arabica. Walhamdulillah, walhamdulillah, walhamdulillahi rabbil alamin. Ọlọ́run kún wa ní bẹ̀rẹ̀, ó kún wa láàrin, nígbà tá tún fi kọ́ Ọlọ́run kún wa, kọ́lọ́n kó jẹ́ àrí pẹ́sà. Alhamdulillah. Alhamdulillah. والصلاة والسلام على أشرف رسل الله سيدنا ومولانا محمد بن عبد الله صلى الله عليه وسلم. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọpẹ́ náà pọ̀. Alhamdulillah. Torí tọ́lọ́run bá ń ṣe nǹkan, tí wọ́n bá lérò nǹkan tó bá lóun fẹ́ ṣe, tọ́lọ́run bá ṣe fún tó bá ṣe, ó tọ́pẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Wala al-muridu liman yuridu zarima turidu liman uridu fala in aradita iradati zafarati yadaka bima turidu wala in aradita wala uridu fanailu ma tahawa baidu awalaysa min lawmil mahabbati an turida wala uridu. Ọlọ́run fẹ́, àwa náà fẹ́, àwa fẹ́, Ọlọ́run fẹ́. Allahu Akbar. Tó bá sépa síra wọn ni èyí táwọn wíkọ láàmà wí. Allahu Akbar. Yorùbá máa ń sọ wípé bó bá fẹ́ mọ̀ ara rẹ̀, tó bá fẹ́ mọ bó ṣe tó, ìwọ pèdè. Tí a bá fẹ́ wọn scale ara rẹ̀. Tó bá fẹ́ wọn scale ara rẹ̀, ìwọ pèdè pò nìkan ṣe. Allahu Akbar. Bó bá ṣe ráwọn èèyàn tó bá ṣe dẹ lóhùn tó, òun ló wọ̀n. Nǹkan tó wọ̀n nìyẹn. Èèyàn. Bẹ́ẹ̀ ni. Ó ń ṣe èèyàn yéèyàn. Kò ń ṣe rò. Kò ń ṣe rò. Èèyàn. Èèyàn. Anakumullah. Ọba fúyẹ́. Ibẹ̀ ló ti mọ̀. So eléyìí ó fi hàn pé ó tọ́pẹ́. Alhamdulillah. Ó ju ọpẹ́ lọ. Alhamdulillah. Rabbil alamin. Màá wá èèyàn ṣe appreciation sí ọ̀pọ̀lọpọ̀. Anakumullah. But àwọn tá a bá ṣe appreciation sí yẹn kí wọ́n bá wa gbà bẹ́ẹ̀, àwọn tí a dárúkọ àṣetánì ló gbà wá lágbè yẹn. Nípa bẹ́ẹ̀ gbàǹkà orúkọ. Ṣáájú kí n tó lọ gbogbo bẹ́ẹ̀, gbogbo rábítà pátápátá ó bẹ̀rẹ̀ látorí bàbá wa Imam Ìbàdàn Hafidhahullah wa ra'ah. Bàbá wa Sheikh Abdul Ghani agbọ́tọ̀ọmọ kékeré. Ọlọ́run kó jẹ́ ká rí wọn pẹ́. Wọ́n wá, wíwá tán wá yẹn ó bọ́ sásìkò gan gẹ́lẹ́ ní nǹkan tí wọ́n ń ṣe ní Harashi. Harashi ń ṣe 80 years. So okay, àwọn ni patron, wọn ò gbọ́dọ̀ má wà.
wọ́n wá wà Allahu Akbar. kò jẹ́ kó wà ń bẹ̀ ńjọ́ sátidé kò jẹ́ kó wà ń bẹ̀ ńjọ́ sunday kò jẹ́ kó wà ń bẹ̀ ńjọ́ monday àmọ́ wọ́n fi imam in council wọ́n fi àfa aládìsí wọ́n fi wọ́n ránṣẹ́ àwọn ni wọ́n délé sí wọ́n délé wọ́n wá wíwá tán wá yẹn káwọn má ṣaláì yọjú ni o ìgbà tí gbogbo kálukú àti pé wíwá táwọn wá yìí àwọn ń lọ Ìbàdàn àwọn ó tún lọ ṣe àwọn program mi nípa bẹ́ẹ̀ yẹn kọ́ ka àwọn dọ́dọ̀ mi wọ́n dọ́dọ̀ gbogbo àwọn àìmọ̀ so wọ́n dẹ̀ dọ́dọ̀ mi. láti fi hàn wípé àwọn ń bẹ pẹ̀lú bẹ́ẹ̀ ni tí ò bá ṣe ṣíṣe tí wọ́n ń ṣe ni àwọn náà bá wà àwọn wà ń bẹ̀. Allahu Akbar. So àwọn dẹ̀ ni grand patron Ṣẹ̀rábítà akramakumullah sa. So mo kí wọn púpọ̀. Akramakumullah. Bẹ́ẹ̀ ni mo kí president Rábítà Imam Èkìtì. Bẹ́ẹ̀ ni mo kí Imam Ẹ̀gbá vice president. Bẹ́ẹ̀ ni mo kí Imam bàbá wa Sheikh Animashaun ní Òṣogbo àti náìbí wọn mo kí wọn púpọ̀. So mo kí bàbá ìmáàmù Kòròdú púpọ̀, bàbá olówó rí bí àti gbogbo Kòròdú lẹ́kọ̀ọ́ pátápátá ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan. Mo á kí ìmáàmù Jẹ̀bú àfihàn ọlọ́wọ̀rọ̀ ọlọ́jà rí wọn pẹ́. So gbogbo àwọn ìmáàmù yẹn mo kí wọn. Ìmáàmù Àkúrẹ́ mo kí wọn náà. Náìbí Òṣogbo mo ti dárúkọ ẹ̀. Ìmáàmù Ẹ̀pẹ́ ó ní Èkó láwa o. Èkó ni wọ́n ń pè bí o. Àwa náà mọ̀ pé Èkó ni. Al-Imam Abdurrahman Sa'adallah. Sa'adallah mo kí púpọ̀. So gbogbo ìmáàmù ni kí tẹ́ yọ ẹnìkan lẹ̀. Láì yọ ẹnìkan kan. Alhamdulillah. Gbogbo wọn sì wà wọ́n bá wa jókòó. Al-Mufti al-Aam. Mufti fún gbogbogbò. Fún ìlìbìláàdì Yoruba. Ó fẹ́ okọ̀. Bẹ́ẹ̀ni. Mufti yẹn Sheikh Abdulaziz Ìṣọ̀lá. So lẹ́yìn náà wọ́n á kí new secretary general. Bẹ́ẹ̀ni sá. Fún gbogbo Rábítà. Sheikh Mustapha Hamzat Hussein Duhat. So mo kí wọn náà púpọ̀. Akramakumullah. Gbogbo àfáà tó wá mo kí wọn. Gbogbo ìmáàmù tó tún wá mo kí wọn. Akramakumullah. So kọ́lọ́run bá kí gbogbo kálukú wọn. Àmín. Gbogbo àwọn olóyè Rábítà náà. Àtolóyè Rábítà. Akramakumullah sàn. Olóyè Rábítà yẹn. Bẹ́ẹ̀ni sàn. Kí lórúkọ ẹ̀? Ààrẹ àdínní of Yoruba land. Daoud Didamak. Akramakumullah. So ó jẹ wá lówó. Wọ́n máa ń pè owó kí ni ó jẹ wá lówó. Ní last year ó promise yìí pé conference tá a ṣe ń Jẹ̀bú jẹ́ ó promise wa ní 5 million. Di sí kò yí san o. Eléyìí kò yí san ni. Báńkì wo ni ò tí ì wọlé? So eléyìí ó tún promise 10 million. Ó di 15 million. So ó promise ni kò tí ì wọlé. Rábítà ń retí ẹ̀. So ó tó di pé wọ́n tún gbé lọ Ìbàdàn.
a lọ ṣe conference yẹn Ìbàdàn. Àtàrà kámà. Ó tètè ya yanjú 15 tilẹ̀. yanjú ẹ̀ òun ni ló jẹ́ kí n máa sọ yẹn. Kìkì babaláyé ń tẹ̀lé. So mo wá kí lisanul ulama mo kí ẹja lónìí bú. Bẹ́ẹ̀ni Sheikh Abdul Ghani ẹja lónìí bú. So òun náà mo kí ó ṣe púpọ̀. Allahu Akbar. So òun náà. Babaláyé ń kí lisanul ulama. Lẹ́yìn yẹn àwọn òtún ni. Gbogbo àwọn olóyè tó kù. Fakhrul ulama gbogbo wọn yẹn gbogbo wọn náà wá. Wakilul muslimin gbogbo wọn bàbá kí wọn. Bá mi wò. Àwọn tí wọ́n jẹ́ àlejò pàtàkì láti Jẹ̀bú Òde. Àmọ́ ká tó lọ bẹ̀ pírẹsidẹ́ǹtì wa ní Nàìjíríà. President gbogbo. Commander-in-Chief of the Armed Forces, President Bola Ahmed Tinubu. Then mo kí Chief of Staff wọn, Right Honourable Gbajabiamila, mo kí wọn púpọ̀. Then Senator Ghost Abdulgani Ọlánrewájú Solomon, mo kí àwọn náà. Then Senator Soli Mustapha, Ìlọrin ni. Bẹ́ẹ̀ni sà. Ìlọrin ni. Ìlọrin tó jẹ́ yẹn. Àwọn ẹlòmíràn sọ pé mo Turaki of Ìlọrin. Wọ́n ní mo fi mọ́ rábítà gbowó ni, mo fẹ́ fi gbowó ni, mo fi ń cash out. Ìwọ náà cash out. Ìwọ náà cash out. Báyọ̀ pé mo fi ń cash out ni. Àwọn nǹkan tí mo ṣe kọ̀rọ̀kọ́ gbangba ni. Gbangba tí mo dẹ̀ ṣe yẹn, ẹni tó lówó tó fún wa lówó ó mọ àkáǹtì tó ń san sí. Gbogbo kíní yìí, gbogbo owó tí wọ́n ń gbà bẹ́ẹ̀ kò sí tí mo rárá kò kàn mí. Àwọn tó dẹ̀ ń gba alert lórí ẹ̀, èmi náà ń gba alert. Àwọn tó ń rí mi ò ní ṣẹ́ẹ̀kì ẹ̀ lọ́wọ́. Mi èyí sáyìn ṣẹ́ẹ̀kì. So ìyẹn bẹ́ẹ̀ ètò ni. Àwọn tó owó tó wọlé yẹn ó níye tí rábítà ni. Ǹjẹ́ bẹ́ẹ̀ ló ní iléṣì? Ǹjẹ́ bẹ́ẹ̀ ló ní ṣáájú èṣì nídùúta títí lọ? Kò síbẹ̀. Alhamdulillah ó ní iléṣì 14 million péré ni. Àtún rábítà ṣe gbogbo ẹ̀ òyìn bá lọ. A fẹ́ ṣe conference mi kò sówó. Secretary General á ṣe wàhálà púpọ̀ àti mufti wọ́n ṣe wàhálà púpọ̀. Èmi náà yá wọn lówó. So owó tí mo yá wọn yẹn kí wọ́n tó bẹ̀rẹ̀ kó tó di pé owó bẹ̀rẹ̀ sí wọlé. Àwọn owó tó ń wọlé yẹn a dúpẹ́ lọ́dọ̀ Right Honourable Gbaja, a dúpẹ́ lọ́dọ̀ kí kọ́kọ́ gbé látòrí olórí oko pátápátá. Ó ṣe a dúpẹ́ fún púpọ̀. So kí n tó máa àwọn orúkọ yẹn. Chief of
chief of staff òun náà ni Fẹ́mi Gbàjà, right honourable Fẹ́mi Gbàjà bí àmìlà. Senator Sọ́lé Mustapha. Sọ́lé Mustapha. Ibẹ̀ la sọ̀rọ̀ dé. But Ìlọrin ni èmi ló wá birthday mi ó ṣe kò ń gẹ́. Mi ò sì lérò birthday kí n máa wá mi ti ẹ̀ rántí. Conference yìí ò jẹ́ rántí rárá. Àwọn èèyàn ló ń kí. Nígbà tó wá tó lóun fẹ́ fún mi ní ó dé lóun wá kí mi, báwo ló ṣe gbọ́ pé ọjọ́ bí ó bá dé mi ni. So ọ̀hán ní bo ni mo wà, èmi wà ní mo wà níbi conference o, tó bá lè wá bó ṣe wá nìyẹn, bó ṣe dé yẹn gẹ́gẹ́ bí senator, gẹ́gẹ́ bí kíní kan fún un lọ́rọ̀ sọ, so lábá fún un lọ́rọ̀ sọ, ibẹ̀ ló ti ń béèrè àkáǹtì, mo ní rábítà nìkan, ó ní rárá òun wá fún mi fún birthday ni mo ń rárá birthday fún rábítà, fún rábítà, so rábítà yẹn ojú gbogbo èèyàn ló ti gbà ló ti ṣe. bẹ́ẹ̀ni, ìwé náà ló ṣe sí àkáǹtì rábítà náà ṣe sí. So ní ti ń bá yín discuss ẹ, àwọn tó ń jòkó lẹ́gbẹ̀ẹ́ tó ń lẹ́gbẹ̀ẹ́ kejì gbogbo ni wọ́n ń gbọ́ discuss ẹ. àátò kì í ṣe bòńkẹ́lẹ́. pé cash out kí náà fi ń cash out. àánú Ọlọ́run jù yẹn lọ. àtò alhamdulillah. San agbára Mudíru Markaz. Mudíru Markaz Alhaji Shuaib. Wákì wọn. Justice Alogba àti ìyàwó wọn. Àwọn Èkó nìyẹn. Bàbá ń kí wọn. Mo ń kí wọn púpọ̀, ìyàwó wọn ṣe dáa púpọ̀. Àwọn sọ̀rọ̀ tó wà lórí bẹ́ẹ̀ni conference yìí. bẹ́ẹ̀ni. Naam. Bàbá àdínì ẹ̀kọ́. Naam, bàbá àdínì ẹ̀kọ́. Ok. Senator Ọlárẹ̀wájú Ganiu Solomon. Bẹ́ẹ̀ni. Kí wọ́n lẹ́ẹ̀kan. Professor Lawal Junaid Nuh láti LASU. Bẹ́ẹ̀ni. Wọ́n ṣe lecture fún wa ní Bẹ́ẹ̀ni. ọjọ́ àkọ́kọ́. Bẹ́ẹ̀ni. Àti Dr. Lukman Aláwìyé. Bẹ́ẹ̀ni. Professor Aláwìyé. Bẹ́ẹ̀ni. Àwọn náà deliver lecture. Bẹ́ẹ̀ni. Bàbá àdínì Lagos State, Bàbá McFoy. Alabi McFoy. Alabi McFoy, bàbá ń kí wọn. Mo ń kí wọn púpọ̀. Lẹ́yìn náà gbogbo àwọn tí wọ́n jẹ́ èèyàn pàtàkì láti Ìjẹ̀bú-Òde Central Mosque láti kí àbàbá ìmọ̀mù Ìjẹ̀bú-Òde Ọ̀túnba Abdulfatai Arówólò di Afọláṣadéní of Ìjẹ̀bú-Land. Bẹ́ẹ̀ni. Bàbá ń kí wọn. Gbogbo wọn pátápátá. Ọ̀túnba Jìmí Adébísí Lawal Gíwá àdínì Ìjẹ̀bú-Òde Central Mosque. A kí wọn. Sẹ́nẹ́tọ̀ Ọlálékan Mustapha ààrẹ àdínì Ògùn State. A kí wọn púpọ̀. Alhaji Falilatu Ìyábọ̀ Sọ́lá Mustapha ìyá Súnà of Ògùn State. A kí wọn púpọ̀. Alhaji Chief Kazeem Sáfìrí Balógun àdínì Ògùn State. A kí wọn. Alhaji Nurudeen Sarai bàbá àdínì Ògùn Waterside. Bẹ́ẹ̀ni. Alhaji Amóyìbá Oyèrotìmí Òṣìfẹ̀sọ̀ Mọ́pẹ́lọ́lá àdínì Ìjẹ̀bú-Òde àti ìyá àdínì Kòsòfẹ́ Central Mosque. Bàbá ìmọ̀mù Ìjẹ̀bú-Òde ló kó gbogbo wọn ẹ wá o. Gbogbo àwọn èèyàn gidi wọ̀nyí wá. Gbogbo wọn ni wọ́n sì donate dáadáa, wọ́n ṣe dáadáa. Alhaji Hamzat Olówó olórí ọmọ kéwú Ìjẹ̀bú-Land. Alhaja Fatima Olówó ọ̀tún ìyá àdínì Ògùn State. Alhaji Mọ̀rìwíyù Olúkáyọ̀dé Bákàrè ọ̀tún Afọláṣadéní Ìjẹ̀bú-Òde Central Mosque. Àbújá lòun wà. Àbújá làwọn wà. So òun náà wà. Wọ́n donate dáadáa, wọ́n tún bá wa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni, ó ṣe dáadáa púpọ̀. Associate Prof. Mustapha Bello ní Lagos State University Islamic Studies. Òun náà deliver lecture. Ó deliver lecture. Aláìgbé ni wọ́n ṣe dáadáa. Àti gbogbo ẹgbẹ́ tó kù náà. Nìkọ́bátùl Markaz yìí. Gbogbo àwọn pàlájísà wa. Bẹ́ẹ̀ni. Ní national level. Àti gbogbo àwọn olóyè. Bàbá YK. Bàbá YK Juma. Professor Hamza. Professor Hamza Abdulrahim. Professor Lanre Bidmas.
Abubakar Isa Alabi, bàbá Ìmámù Àgbàjì, Dr. Shambaki, Dr. Sambaki, associate professor Abdulrasheed Mukadam Ọláòtí, gbogbo wọn pátápátá mo kí. gbogbo wọn ni bàbá ń kí o. Gbogbo àwọn ọba láti Ògbómọ̀ṣọ́ àti láti bòmíì àti ọba láti orílẹ̀ Òwu, gbogbo wọn ni bàbá kí. Gbogbo wọn mo kí, gbogbo wọn mo kí, gbogbo wọn. Àmọ́ Ògbómọ̀ṣọ́ yẹn ó ránṣẹ́ wá. Ọba Gandhi ó ránṣẹ́ wá. Ọba méjì ló rán wá. Ọba méjì jàǹkò ni wọ́n rán wá láti Ògbómọ̀ṣọ́. A kí wọn púpọ̀. Gbogbo wọn ni bàbá ń kí o. Wọ́n fẹnu gbogbo àwọn arábìtà lápapọ̀ wọn fi ń kí bàbá. Wọ́n fi ń kí wọn. Bàbá wa Musa Yaya Agboola, lẹ́yìn Lagos State ní Kọ́bà, mo kí wọn. Ṣé kádà dúró ń bẹ̀rẹ̀ náà? Gbogbo. So ẹni tó bá ti jẹ́ Markaz ó ti kó sábẹ́ ẹni Kọ́bà, ẹni tó bá jẹ́ mọ́mù ó ti kó sábẹ́ àwọn àyímọ̀. So kí Ọlọ́run kí ó járí bàbá pẹ́. Kíkì ẹ fi tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run náà ní pé kéèyàn máa dúpẹ́ fún ẹ̀tún wá dúpẹ́ fáwọn èèyàn. Ọlọ́run wa ní ṣe yìí láṣẹ mọ́ fún yín, kò ní ṣe láṣẹ mọ́ fún wa náà, albarka ọlá Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Gbogbo àwọn bàbá tí wọ́n ṣe arábìtà yìí ó bẹ̀rẹ̀ látòrí Mọ̀lánà Sheikh Adam, gbogbo àwọn bàbá náà kọ́rọ̀ kó máa bá wa kẹ́ wọn, albarka ọlá Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Bẹ́ẹ̀ ni bàbá Tajuddin Olùsì, bàbá ọba of Lagos, mo kí wọn púpọ̀, mo kí wọn púpọ̀, mo kí wọn púpọ̀. Bàbá Mustapha Giwa, mo kí wọn púpọ̀. Ọlọ́run kó ṣàlékún àlàáfíà. Fún wọn, ó jẹ́ kí wọ́n pọ̀ wá jìnnà, àgbà dáadáa ni wọ́n. Lẹ́yìn ẹ̀ mo dúpẹ́ púpọ̀ náà lọ gbogbo àwọn Nawarudeen. Mo adúpẹ́ púpọ̀ fún wọn. Anwarul Islam, adúpẹ́ fáwọn náà. Bàbá ń dúpẹ́ fún wọn. Sọ̀kọ́rọ̀ wọn kó dúpẹ́ fún wọn. Nawarudeen, bàbá ń dúpẹ́ fún wọn. Imam Abdulmajid tó jẹ́ ìmáàmù wọn. Bẹ́ẹ̀ni. Wọ́n wá láwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta, bàbá ń dúpẹ́ fún wọn. Bẹ́ẹ̀ni. So ká fi kọ́ ká fi yẹn kọ́. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí ẹ̀ ń kọ́ wa, tẹ̀sí ń pàkíyèsí gbogbo àwọn atájọ́ ọmọ yín àtàwọn ọmọ akẹ́kọ̀ọ́ sí wípé tí èèyàn bá ti ṣe nǹkan báyìí ó wá kókó jókòó kó assess ra ẹ̀ kí a evaluate in tí mo ṣe yìí ká fún ní taqyim in tí mo ṣe yìí báwo ló ṣe rí lórí ọ̀rọ̀ conference rabita fòdìdí ọjọ́ mẹ́ta. Ṣíṣe tá a ṣe yìí oníranran ọ̀rọ̀ ó jáde ń bẹ̀. Alákọ̀ọ́kọ́ ni ká kọ́kọ́ gbé sórí òṣùwọ̀n kí ló wọ̀n kọ́nà kó jẹ́ àríyìn pẹ́sà. Èmi ni kí n máa score ara mi. Àbí? Èmi ò lè score ara mi. So dandan ni kéèyàn wá kó darí sílé kó sọ pé ǹjẹ́ kíní yìí ó bọ́ sí àbí ò bọ́ sí. O lè wá score ara ẹ pé nínú 90 mo gba iye báyìí. Mo ṣe alhamdulillah. Àwọn èèyàn wa Ọlọ́run bá wa ṣe. Àwọn èèyàn wọ́n dá wa lóhùn. Kò sẹ́ni tó àgbẹ̀ ikú ẹnìkan. Ní accident àgbọ̀rọ̀ accident kan Ọlọ́run ṣọ́ gbogbo kálukú lálàáfíà. So ìyẹn tó pẹ́. Alhamdulillah rabbil alamin. Lábẹ́ nǹkan tí ó jáde níbi at-ta'ayushu silmi, wọ́n mú àwọn pọ́ìntì méjì lórí ìlú tá ń lò. Alákọ̀ọ́kọ́ àwọn olórí ẹ̀sìn àti àwọn traditional rulers bí àwọn ọba, àwọn baálẹ̀ tó yẹ sí pé àwọn èèyàn wà lábẹ́ àkóso wọn. Ẹ̀kọ́ yìí báwo ló ṣe fẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn, ìjọgbépọ̀ látọ̀dọ̀ àwọn àyíwọ̀n. Kó tó lọ bẹ̀rẹ̀. Wọ́n ló ní ká ṣe tẹ̀kíìmù ara wa. So tẹ̀kíìmù yẹn
o ò lè ṣe nǹkan lójú ẹni tí ò fẹ́ràn ẹ̀ àbí tó ní àbọ́ta àbóníkèéta kó wá rí nǹkan ṣe. pọ́ìntì alákọ̀ọ́kọ́ nìyẹn. pọ́ìntì alákọ̀ọ́kọ́ nìyẹn. má retí pé gbogbo àwọn èèyàn wá sọ pé ẹ kú iṣẹ́ ẹ kú àwọn èèyàn sọ pé kí náà ṣe ẹ sọ pé ṣé irú wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe kínní ni kínní kan wọ́n fi ṣe ni wọ́n fi ṣe ó gbọ́dọ̀ wá tì kò dẹ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ lójijì. èèyàn kọ́kọ́ yọ ti àwọn hákídù sọ́tọ̀ àti hásídù àwọn méjèèjì wọn wà kó sábẹ́ àádí àwọn àdáwù. ààrẹ tí wọ́n bá jẹ́ àdáwù kí ni ó fa hásádù. akramakumullah. so àwọn nǹkan wọ̀nyí òun ni tó bá ti rí àmọ́ sísọ tí wọ́n bá ń sọ yẹn lọ́dọ̀ onílàákàyè àtẹlẹ́kọ̀ọ́ yóò máa ń pẹ́ wọ́n rí nǹkan ṣe. wọ́n láwọn ò fẹ́ dá sí àmọ́ wọ́n dá sí indirectly wọ́n á padà kọ́ bí ara sí gan tí wọ́n sùn torí rẹ̀. àìsùn yẹn gan ara ẹgbẹ́ rí nǹkan ṣe ni. wọ́n á bá wa polongo ẹ̀ báyé. so ara ẹgbẹ́ yẹn rí nǹkan ṣe ni olú ó sì máa dúpẹ́ lọ́dọ̀ náà tí wọ́n yẹn lè yóò fi ṣe tẹ̀kíìmù pé alhamdulillah. Allahu akbar. fala abu adar rahmanu anil àádìyà ọlọ́run kọ́lọ́run má gbé wọn jìnnà wípé alọ́ta. ìdáyà lahum fadlun alayya wa minnatun. ọ̀tá ta níyẹn ọpẹ́ ni fọ́lọ́run oore ni ọlọ́run fi ṣe. هم بحثوا عن زلتي فاجتنبتها. àṣẹ ìṣìnàbù zalat. Allahu akbar. àmọ́ àrìnlẹ́gbẹ̀ẹ́gbẹ́ zalat. akramakumullah. o ò lè ṣọ́rẹ́ kúrò ń bi zalla àmọ́ o lè mánéjì ara ẹ kó má ṣe zalla. akramakumullah. mi mọ̀ bóyá mo gbọ́. ó jòkó dáadáa. wa hum nafasuni fartaqaytul ma'aliya. so ẹ kọ́ máa ṣe munafasa yẹn èmi ò sí fún munafasa. ọlọ́run ni kí n máa ṣe nǹkan tó rán mi. ẹgbẹ́ nìkan ṣe competition. rárá kò mi ṣe competition. so àìṣe competition yẹn ó ti tó. Allahu akbar. Allahu akbar. lábẹ́ bẹ́ẹ̀ yẹn nìkan àwọn kan kóra wọn jọ wọ́n ní concern alumni Mudíru Markaz concern. àwọn tọ́rọ̀ ń dùn yẹn pé ọ̀rọ̀ Markaz kún àwọn. mo wá wò ó láti jọ́ tí bàbá ti kú iṣẹ́ tí bàbá gbé kalẹ̀ mò ń bàjẹ́ ni kò sí èyí tí mo tún ṣe ń bẹ̀ nǹkan tán kọ́ nìyẹn. wọ́n ní gbogbo ògo Markaz tyranny àti kíni dictatorship òun ni mò ń ṣe kò sí èyí tí mò ń ṣe tó bọ́ sójú ẹ̀. mo á ní ok alhamdulillah tí bàbá tó bí mi radiyallahu ta'ala anhu tó bá jí nísìn tó bá wọnú ọgbà yìí gbémi ni ó máa ṣàdúrà fún ni o. Allahu akbar. bí àwọn yẹn ni o. Allahu akbar. ìkan ṣẹlẹ̀ nù ẹ̀. Allahu akbar. ìkan ó ṣẹlẹ̀ nù méjèèjì. ẹni. inú ẹ̀yìn àti wọn. inú èmi yẹ́dẹ̀ wò láhù. ta ni ó máa
táyé ń ta rẹ̀ ṣàdúrà fún bàbá yẹn. Akramakumullah. Ani ń hu àdúrà. So bẹ́ẹ̀ ni. Concerned alumni. Ló ṣe ń hu àdàkejì náà. Gbogbo ẹ̀ ló yé. So concerned alumni yẹn mo rí i pé nǹkan kan concern wọn. Bẹ́ẹ̀ni. Ìlọsíwájú concern wọn. Báyìí ṣe fẹ́ dá bó ṣe fẹ́ bàjẹ́ kò concern wọn. Kódà wọn ká mọ́tínú débi pé wọ́n rí Hamisu. Orí bàbá tó ṣe ní parẹ́ kò concern wọn. Èmi náà mo lè kì í ṣe pé agbójúlógún ni mí. Alhamdulillah. Alhamdulillah. Nǹkan tí mo ń ṣe yìí mo lè ṣe síbòmí kì í ṣe sí tara mi lórúkọ mi. Tí ó sì dúró tí ó fẹ́ tí ó tẹ̀. Ní sùúrù. Nǹkan tí mo ń ṣe yẹn tí n bá lọ bòmí tí n bá gbé microphone a'udhu billahi minash shaitani ìró pè wá. Wallahi wá. Allah. Gẹ́gẹ́ bí tẹ́jìbà Bẹ́ẹ̀ni. Ọlọ́run parí ẹ̀ bẹ́ẹ̀. You must discover yourself. So discover rẹ̀ kó tó di pé. Before anything. Mo discover ara mi. Allahu Akbar. Discover ara mi yẹn máa rí i pé Ọlọ́run ò ṣe mí lẹ́ni tí òun náà fẹ́ pilẹ̀. Kì í ṣe pé kò lè pilẹ̀ o, kì í ṣe pé mi ò lè pilẹ̀ àmọ́ kò ràn mí níṣẹ́ yẹn. Ọlọ́run ni wáyé wá sí Sígbà táwọn ẹbí dé. Sallallahu alaihi wasallam. Ṣiṣẹ́ tuntun mí lọ́lọ́run rán ni tí ò rán Ìsá. Ìgbà tí Ìsá dé ṣiṣẹ́ tuntun mí ló rán tí ò rán Músá. Àwọn olùlázìmì mò ń sọ o. Bẹ́ẹ̀ni sá. Shara'a lakum mina ad-dini ma wassa bihi Musa. Ma wassa bihi Nuhan. Ma wassa bihi Nuhan. وما وصينا به إليك Kùránì sá fún ẹ. وما وصى به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر مقتا وعلى المشركين ما تدعوهم إليه والله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. Nǹkan tó rán Núà tó rán Músá tó rán Ìsá ló rán ànábì náà kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ànábì òde kó ànábì wa sọ pé mathali wa mathalul anbiya min qabli ka mathali alladhi bana baytan وجعل الناس يطوفون حوله إلا موضع لبنة وأنا تلك اللبنة صلى الله عليه وسلم. الله أكبر. أنا تلك اللبنة tí ó múlé parí kì í ṣe tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ foundation. Akramakumullah. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ mi rí. Lè òtẹ́ mímẹ́. Makarim al-akhlaq. Sáwọn kan ti ń mú makarim al-akhlaq bọ̀ bọ̀tò òun dé wá parí ẹ̀ ni. Ọlọ́run fi ṣadé rẹ̀. Ọlọ́run fi ṣadé ẹ̀ ni. Allahu Akbar. So yàn gbọ́dọ̀ discover rẹ̀ má wàhálà rẹ̀. Ẹni tó ń ròyìn pé bóyá orúkọ bàbá kan ni mo fi ń mí òun ni mo fi ń jẹ́yàn bẹ́ẹ̀ ni ìwọ náà lórúkọ bàbá ẹ̀.
lo orúkọ bàbá yẹn gbémi ṣe ń lò fi jẹ́ èèyàn yìí ìwọ náà lò ó òun ló dájú òun ló dájú. huwa aqsatu inda Allah ud'uhum li abaihim. So tó o bá rí tiẹ̀ lò kó o mọ̀ pé o watch anything yẹn. káàsà إن الفتى من يقولها أنسى ليس الفتى من يقول كان بي. ọba fẹ́ jẹ́ èèyàn ni kò sọ pé èmi nìyí. you will stand firm on your feet. kì í ṣe pé àìjẹ́ èèyàn lọ́nà pé bàbá mi ni. ليس الفتى من يقول كان أبي. bàbá mi jẹ́ báyìí bàbá mi kí ni ìwọ jẹ́. bó ṣe rí nìyẹn. mo wá ní pé ẹ fi wọ́n lè ká pé ọ̀tẹ̀ irú àwọn eléyìí tí wọ́n kọ nǹkan ẹ̀. kí wọ́n rọra ya ọ̀dọ̀ wọn díẹ̀. gbogbo ọ̀tẹ̀ tí wọ́n ń dì yẹn àtọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn èèyàn wá sọ fún wọn yẹn pé analimau atfa'tu ghadabikum bila ilaha illallah. omi ni mí gbogbo ń tẹ́ bá gbé kárí èmi gbogbo náà yín èmi ọmọ pa ni pẹ̀lú orúkọ Ọlọ́run tí jẹ́ la ilaha illallah. Allahu akbar. Allahu akbar. ìyẹn àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì gbogbo kìíní yẹn orúkọ bàbá orúkọ ọmọ àbí orúkọ kìíní kan ọlá bàbá owó tí mo ń cash out ní o owó tó ń sọ tó ń announce níbi mọ̀tàmárù yẹn ó ń cash out ní. Ìyẹn pé la ilaha illallah ọba ni mo fi orúkọ Ọlọ́run Ọlọ́run ti tó. Subhanallah. Pé hasbunallahu wa ni'mal wakil. Hasbunallahu wa ni'mal wakil. Hasbunallahu wa ni'mal wakil. wọ́n fẹ́ mọ orúkọ mi tẹ̀ ní lọ mi ní túbọ̀tà. ṣebí gbangba ni kí ni atẹ́gùn tẹ́ ń gbé kiri ẹ̀ẹ́dọ́ rẹ̀ pé mo mọ nǹkan tó ń lò ọ̀wọ̀ má mọ nǹkan tí mò ń lò. má mọ̀ àmì tó dájú ni pé mi ò lo oògùn. káyọ̀pọ̀ oògùn ni yóò bàjẹ́. Allahu akbar. mi ò sì lo idán.
tó bá já sí pé dán ni kò tiẹ̀ lè work. Ìjọ́ mélòó lèyàn ó fi lò tí ó fi La ilaha illallah. mi ò bá ń lé. Allahu Akbar. Báyìí pé mo bá ń lé, báyìí pé bàbá tó bí mi ń lò kò lè bọ́ sọ́wọ́ èmi. Jẹ́ Bẹ́ẹ̀ ni Allahu Akbar. wọ́n èé jogún ẹ̀. Sọ nǹkan tó ẹnìkan ń lò tó wá jogún ẹ̀ ní agbára tó jogún ẹ̀ fọmọ Takoro wọnú àdó. kò lè mọ́mọ́ ẹ̀wọ́. Bẹ́ẹ̀ ni sà. So by that bó ṣe rí nìyẹn. Ẹ̀rọ adá dúró mẹ́rin náà. Akramakumullah. Naam. Ẹ bá ní ìbéèrè sí ẹ dákẹ́ ni. Wọ́n fẹ́ kí àrùn bàbá Mudíru Markaz wọ́n fẹ́ sì ṣàlékún onígbígbó àtàlàfẹ́. Ìbéèrè tí mo fẹ́ béèrè ní agbẹ́rẹ̀ yẹn. Ipa wo ni ìyọ́nú Ọlọ́run kó àti ipa wo ni ìyọ́nú àwọn èèyàn kó bí téèyàn bá ń ṣe? Ṣé gbogbo téèyàn bá ń ṣe lójú ọ̀nà àbí nínú iṣẹ́ láyé láàfáà ni àbí nǹkan míì tó jẹ́ ṣe tọ́lọ̀? Ṣé yẹn ní í ṣe pẹ̀lú ìyọ́nú àwọn èèyàn? Iṣẹ́ ń bú mi, kí làpẹẹrẹ bíbú àwọn èèyàn àbí pípapò iṣẹ́ yẹn ǹjẹ́ ó ní í ṣe pẹ̀lú ìyọ́nú tọ́lọ̀? Ǹjẹ́ wúlé gba tító pẹ̀lú ìyọ́nú Ọlọ́run tí ọmọ bá ṣe rẹ̀ lọ tí èébú àbí ìtakò àwọn èèyàn yẹn ò sì ní lápá lára tó bá ń ṣe? Tó o bá ń ṣe nítorí àwọn èèyàn ni kó máa retí èébú wọn Allahu Akbar. àti ọpẹ́ wọn. Tó á yẹ pé nǹkan tó ń ṣe ìtorí Ọlọ́run ni àwọn èèyàn ò lè yìn ẹ́ tó rọ́lọ́run gan wọn yìí. Allah. Àwọn èèyàn ò yin Ọlọ́run gan. Wọn yìn o. Báwo ni o ṣe wá ń retí pé kán yìn ẹ́? Allahu Akbar. Bọ́lọ́run rọ̀jò ní ìsìn ó ti di táwọn kan ó ti di pé òjò yìí pọ̀ o ìwọ Ọlọ́run dá òjò yìí dúró má rọ̀ o àwọn kan sì ń wá. Yatamanna al-mar'u fi as-sayfi ash-shita. So àwọn tó ń wá yẹn wọ́n ọ̀dọ̀ tiẹ̀ ló rọ̀ sí kò rọ̀ sọ́dọ̀ wọn. So àwọn tí kò rọ̀ sọ́dọ̀ wọn ẹ̀ ṣé lójú wọn nínú mìíyàrù tí wọ́n fi ṣe kínní pẹ́rẹ́gì wọn wọ́n sọ pé Ọlọ́run ṣe dọ́gbadọ́gba pẹ̀lú àwọn. Tó bá sì rọ̀ síbi tó bá sì rọ̀ síbi tóbi tí ń lé wọn lé kò ṣe dọ́gbadọ́gba pẹ̀lú wọn náà ni. kójú yìí máa ń rọ̀ síbi ìkọlùn dákun kó rọ̀ síbòmíì. ومن طلب رضا الله بسخط الناس كفاه الله مؤونة الناس. Àmọ́ tó bá ṣe nǹkan torí tọlọ́hun táwọn èèyàn bá ń gún ẹ tán fẹnu gún ẹ tán ṣe gbogbo ẹ ìwọ ṣá máa wò Ọlọ́run ni ó tó ẹ níbi Ọlọ́run ni kéèyàn dúró tì. So bí yẹn ṣe rí nìyẹn. واشدد يديك بحبل الله معتصما فإنه الركن إن كانت كأركان فإنه الركن إن كانت كأركان. Ọlọ́run kí èèyàn dúró tì. من استعان بغير الله في طلبه. Téèyàn bá ń wá nǹkan kan kúrò lọ́dọ̀ Ọlọ́run tó wá sọ́dọ̀ nǹkan mi. فإن ناصره عجز وخذلان. Àìní ṣàṣeyọrí kúkú rẹ̀ tẹ̀ òun ní òbá kò ní láṣeyọrí bẹ̀. يديك بحبل الله معتصما. Gbá okùn Ọlọ́run ọba mú. فإنه الركن إن كانت كأركان. Orígun kan ni okùn tó gbámú yẹn.
ìnáwó rúkúnù ìkànnà ti káríká. táwọn orígun yòókù bá tí wọ́n bá ṣe jàǹbá fún ẹ tí wọ́n dalẹ̀ òun ni ò ní dalẹ̀. Naam. Ìbéèrè ẹlẹ́kejì. Ǹjẹ́ gbogbo tí bàbá Lágége tò ní bá fẹ́ ṣe náà ni a dá máa wọn wípé kí wọ́n ṣe mímọ́ pẹ̀lú ẹ̀ kí wọ́n sì lọ retí àṣeyọrí lórí ẹ̀? Àbí ṣe arábítà ilé ẹ̀mọ́lá ló gbé fún yín? Torí a rí pé kọ́nfẹ́rẹ́nsì alákọ̀ọ́kọ́ ọjọ́ alákọ̀ọ́kọ́ yẹn ẹnu gbogbo àwọn èèyàn kò yá bàbá jí lónìí ojú wọn ṣe wò. Nígbà tó wá dé ìrọ̀lẹ́ tọ́lọ́ ní ẹ̀rí parí gbogbo kálukú rí pé inú bàbá dùn nígbà tó rí kọ́nfẹ́rẹ́nsì yẹn parí. Ẹ̀yin náà fúnra yín wá sọ pé nígbà tí Ọlọ́run ṣe tò ní yìí ọkàn mi balẹ̀ ní tí wọ́n ń bẹ lọ́hùn kó fún wa ní méjì tó kù náà ṣe. Ṣé bàbá Lágége ló gbé fún yín, bàbá Lágége tàwọn ló gbé fún yín bẹ́ẹ̀ pé ẹ bá wọn mójútó rábítà kí lè tọrọ rábítà mú lẹ́mìí yín báwọn gbogbo ní bá fẹ́ ṣe náà lẹ́yìn mọ́ ẹ dààmú rè báwọn tí ó sì mo mọ̀ pé bàbá ló ní fíkra rábítà. Radiyallahu ta'ala anhu. wọ́n bá lọ wọnú mọ̀rọ̀kọ́ wà nù hasodul munasabat tí bàbá sọ pé nígbà tá a pe àwọn àgbàlagbà ìpè kan wá ìpè ilé kíwù àfẹ́ dálé kíwù lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ò nílé wọ́n ti jẹ́ ìmáàmù wọ́n ti jẹ́ gbogbo nǹkan kan tí wọ́n jẹ́ yẹn wọ́n nílé ní làákàyè wọ́n ti ń bímọ wọ́n ti ń níyàwó wọ́n ti ní bùkátà tó pọ̀ pé àwọn làákàyè wọn kò lè gbé kíní ìmọ̀ iṣẹ́ rẹpẹtẹ ìmọ̀ gbogbo mọ̀ tí wọ́n fẹ́ mọ̀ yìí kò lè gbé mọ́ àwa darí sára ọmọ kéékèèké ó kéré jù wá ti jáde primary school nígbà yẹn bó o bá sì lọlé kéwú náà àbó lọlé ìwé náà tó yẹ pé di kéwú yìí náà ni wàá tó iye ọmọ ọdún kan kan tó lè gbẹ wọlé so àwọn bẹ̀rẹ̀ ìyẹn bẹ̀rẹ̀ sí ní nàìjíríà so nàìjíríà tó níyẹn òun ni Markaz. Allahu Akbar. àwọn tó ti wá jágbàlagbà tá a wí tí kíní wọn lè kéwú orú èyí tá à ń wí yìí mọ́ àmọ́ wọ́n kéwú kíkéwú tí wọ́n ké yẹn ẹni àkójọ ká ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí kí ibì kan máa jẹ́ rábítà rábítà yẹn Rabitatul Alamil Islami ní Maka àfáà tó ẹni tó kọ́kọ́ jẹ́ secretary general à ń pè ní Kamilu Sherif ọmọ Masari ni ẹ̀mọ̀ nígbà yẹn wọ́n á máa pè ní ìkúwánù àwọn ìkúwánù yẹn ọ̀pọ̀lọpọ̀ ìkúwánù yẹn ìgbà tí Jamal Abdul Nasir tó take over ọ̀pọ̀lọpọ̀ sálọ ìwú ẹ̀ ní Kamilu Sherif ó sálọ sí Urdun sí Jordan lájíwù ní nílọ Jordan wọ́n á ń wá ẹni tó Jordan ń wá ẹni tó mọ kéwú tí wọ́n lè fi ṣe kíní wọ́n mú ó ń jẹ́ sẹ̀fíìrù wọ́n dẹ̀ fún níwèé Jordan wọ́n fún ní citizenship òun làkọ́kọ́ ambassador tí wọ́n wá kọ́kọ́ gbé wá Nàìjíríà yìí láti Jordan ó mọ bàbá púpọ̀ Radiyallahu ta'ala anhu. òun ṣe pé kíní wọ́n mọra wọn dáadáa so
ó máa ń wá Markaz, ó ń bá wọn ṣe. Ìjọ tó wá fẹ́ kúrò tí ó máa lọlé tí wọ́n tún mú ẹlòmíì wá. Markaz dìde, bàbá dìde, wọ́n kó àwọn Markaz lọ. Wọ́n lọ sí ẹ̀ off. Gbà yẹn wá ń kọ kíní fún pé wìdá àníyàká mi là ṣẹ́rí fún fasir fèrè àyà tí ọ̀rọ̀ bèlè wára. Orin tí wọ́n fi sìn ní lọ́yà pọ̀. Bẹ́ẹ̀ni. Níbi ààyè tó ní lẹ́rìí Mọ̀lánà ṣe padà. Bẹ́ẹ̀ni. So ìgbà tó wá padà délé yẹn ni wọ́n wá dára Bitatul Alamil Islami kalẹ̀ ní Maka. Wọ́n wá mú, wọ́n fi ṣe secretary general. Ìfi ṣe secretary general yẹn ni wọ́n wá àwọn tí wọ́n fẹ́ pè gẹ́gẹ́ bí Odúwù Tàṣíṣí ní fúnra bíta yẹn, wọ́n á pè ìjọba, wọ́n á pè gbogbo àwọn tó ń fẹ́ mọ̀. Ṣóhun dẹ̀ ní secretary ní Nàìjíríà, ó mọ bàbá tó mọ̀, ó pè bàbá, ìpè rábítà ó pè wọ́n kàn máa bọ̀. Wọ́n pè Sàdáúnà, Ahmadu Bello Sàdáúnà gẹ́gẹ́ bí government torí northern region òun ni ló ń ṣèjọba lé lórí ńgbà yẹn. So kò sírú ẹ̀ ní Awólọ́wọ̀ ló ń ṣe sí western region. So bàbá lọ, Ahmadu Bello yìí ẹni tó fi ṣe secretary tó ń bá a kó fáìlì dání ní Gumi, Abubakar Gumi. So Abubakar lòun jẹ́, sọ́nà ò jẹ́ fada, sọ́nà ò jẹ́ Abubakar. So ló fi lọ, òun lọ gẹ́gẹ́ bí government official torí nígbà yẹn Abubakar Gumi ni òun ni alikali fún gbogbo north. So wọ́n fi wá lọ. Ó ní pépà tí bàbá deliver gbogbo kínní tí wọ́n fi bẹ̀rẹ̀. So ìgbà tí bàbá wa délé wọ́n á wòye pé rábítà yìí ó yẹ ká ní rábítà náà ní south west, ká ní rábítà ní south west. Wọ́n wá lọ, wọ́n káàkiri ilẹ̀ Yorùbá nígbà náà. Wọ́n fi wá pe àwọn ìmáàmù kó máa jẹ́ Ìbàdàn dẹ̀ ní capital western region níjọ́ náà. So wọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn. So bàbá gẹ́gẹ́ bí kíní secretary lẹ̀mí ẹgbẹ́. Under secretary ò kí ń sí, assistant secretary torí kì í ṣẹgbẹ́ kì í ṣe social club, kì í ṣẹgbẹ́ tailor, kì í ṣẹgbẹ́ aláta, kì í ṣe ìgbìmọ̀ ni. So under secretary ni wọ́n máa ní. Under secretary ò lè jẹ́ secretary láíláí. Cabinet secretary.
kábínẹ̀tì tí sẹ́kítírì máa lò ní. ìjọba sẹ́kítírì ẹ bá ti kú ń bẹ àtòun àti gbogbo kábínẹ̀tì ẹ̀ wọ́n ti jọ lọ. kódà wọ́n sì lè fi àwọn kábínẹ̀tì yẹn lẹ̀ gẹ́gẹ́ bí kọmíṣánná ni. kọmíṣánná àbẹ̀ kò mọ nǹkan tí mínísírì yẹn ní. but a ní permanent secretary ló máa mọ nǹkan tí tán bá gbé kọmíṣánná yẹn kúrò kọmíṣánná míì tán bá gbé dé permanent secretary ní ó sọ bí tí iṣẹ́ dé bó ṣe rí nìyẹn. so secretary yẹn lè ní òun lè mí so kí bàbá jẹ́ kíní kan bàbá ẹ̀yẹn jẹ́. Allahu Akbar. ní Muhammadu ní Ìbàdàn radiyallahu ta'ala anhu. wọ́n fi kọ́kọ́ jẹ first president. bàbá Imam Bangbọ́lá bàbá Juma Bangbọ́lá radiyallahu ta'ala anhu. ọlọ́run kó kẹ́ gbogbo àmín sà. àwọn jẹ tí wọ́n bí bàbá ìmọ̀mọ̀ ẹ̀gbá tòní bàbá ní mo gbé fún kán jẹ kán jẹ secretary so àwọn jẹ́ di 1973 láti 64 73 yẹn nígbà tí wọ́n wá papòdà ni bàbá ṣẹ̀ṣẹ̀ wá gbà padà òye nìsín. so bẹ́ẹ̀mi ṣe rí tí bàbá ń ṣe ó máa pé iṣẹ́ bàbá ni kò dẹ̀ gbọ́dọ̀ dàrú. bẹ́ẹ̀ sí rí ẹ̀yin dé mọ́lẹ̀. Allahu Akbar. kò gbọ́dọ̀ bàjẹ́ kò gbọ́dọ̀ dàrú. Allahu Akbar. so tó bá ti fẹ́ ṣe kí so bó ṣe rí nìyẹn. yọ̀rọ̀ kí o jẹ́ àrí pẹ́. tí bàbá pé kí láti yàrá sẹ́ríkì kọ̀dìríyà. so èèyàn náà òun náà. inú ẹni tí bàbá ń kínú láti yàrá. ó wọnú appreciation ti tẹ́lẹ̀. appreciation tẹ́lẹ̀ náà. ó ṣẹ́jú mẹ́wàá àbí ṣẹ́jú mélòó. Close pa lójú dé ni kì í ṣe pé ẹ wà á. عبارة جميلة أعجبتني لا تحملوا الأرض على رؤوسكم. gbogbo ọ̀rọ̀ tá a sọ yìí in tó wà ń bẹ̀ tó wà lábẹ́ gbogbo ẹ̀ ní pé ẹ má ru ilẹ̀ yìí ilẹ̀ yẹn ni téèyàn bá kú ibẹ̀ náà máa sín sí má ru ilẹ̀ sórí o ìyẹn ni pé má gbé ayé sígbà àyà. وقد جعلها الله تحت أرجلكم. abẹ́ ẹsẹ̀ láyé ọ̀hún wà ìwọ má wàá wá sígbàyà. nǹkan tọ́lọ́run ni kò máa rìn lórí ẹ̀ kò wá wá sígbàyà kò wá gbé sórí. Musa rọ̀díhùn. ọ̀rá nẹ́bí Musa. وهو في قمة ضعفه. ìjọ tí fèrè náà sọ pé ọmọ yìí bóyá ọmọ yìí yóò pa ọ lẹ́ẹ̀rẹ́ bóyá bákan tó kó ògùn náà àtẹ̀yìn ìpè máa ń mọ̀ bóyá ó gbọ́n ìjọ náà Mùsá ò lágbára tí nǹkan bá ṣe níjọ́ yẹn yóò làpárá iṣẹ́ kò ní jẹ́ ó jíṣẹ́. lam yagrik wa huwa fi qimmati da'fihi. nígbà náà wọ́n gbé sínú kínní fi tabut walqihi fi yammi so inú àpótí tí wọ́n gbé sí yẹn wọ́n gbé sétí odò ń gbé lọ kò tẹ̀rì
pẹ̀lú bí ó ṣe lágbára. pẹ̀lú bí ó ṣe lágbára. وذلك فرعون وهو في قمة جبروته. La ilaha illallah. bí Fíráò ẹ̀ ṣe wá gbóyà tó ń pẹ́rẹ́ ní pé ana rabbukumul a'la ó sì tẹ̀rí. tọ́lọ̀ gan tó kàn fún àwọn ẹ̀ pé inna fir'auna 'ala fil ard. ó tẹ̀rí. فمن كان مع الله ẹni tó bá ti ń bẹ pẹ̀lú Ọlọ́run فلن يضره ضعفه. La ilaha illallah. bó ṣe lẹ kò lè kó nira bá. La hawla wala quwwata. ومن لم يكن مع الله bí ò bá bẹ pẹ̀lú Ọlọ́run فلن تنفعه قوته. bó ṣe lè hùn kó lágbára tó kò lè ṣàǹfààní fún. إنها الثقة بالله. La ilaha illallah. irú yẹn àgbìyèlé tó lágbára ni kéèyàn ní pẹ̀lú Ọlọ́run. وحسن الظن به. kéèyàn sì máa ṣe ìfọkànbalẹ̀. sọ̀rọ̀ ọlọ́run. ولذلك نكرر دائما حسبنا الله ونعم الوكيل. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. الله. lórí tán حياكم الله. mùsùlùmí. صحة الجسم في قلة الطعام. ọmọ alámàlà wà mí. àwọn náà ń gbọ́. kéèyàn lálàáfíà صحة الجسم ara lálàáfíà òní kò ṣe oúnjẹ níwọ̀nba. وصحة sọrí ọkàn ojú báyìí lọ bọ́wọ́ ẹ ṣe rí tó bá ṣe báyìí ọkàn tó wà lára ẹ̀ La ilaha illallah. kò jù bẹ́ẹ̀ lọ. a ti gbọ́ báwọn. bọ́kàn ṣe rí ni bí ẹ bá ṣe báyìí. tí wọ́n bá ṣe báyìí òkèlè tó bá fẹ́ jẹ má jẹ́ ojú báyìí lọ. má jẹ́ ojú báyìí lọ. kó má lọ wúwo jọ kan lọ. lẹ́yìn yẹn ànábì wa sọ fún wa pé dá oúnjẹ sọ́nà mẹ́ta. dá ikùn ẹ kódà kọjá sí pé òkèlè méjì ló bá rí jẹ tí ó gbé ara ẹ̀ dúró òun ni kò jẹ. wàsúnsún dá sí mẹ́ta yẹn ìdá kan fi ṣe oúnjẹ, ìdá kan fi ṣe omi, ìdá kan kó máa rí bí mi. Àmọ́ kò ti wá jẹun bàkété kó wá já sí pé orí kò lè mímọ́ tó bá wá fẹ́ sùn yóò máa kò sálàáfíà mẹ́. وصحة النفس في قلة الآثام. kọ́kàn ẹ fúyẹ́, kọ́kàn ẹ lálàáfíà. في قلة الآثام. òun ni kò jìnnà sẹ́ṣẹ̀, kò jẹ́ kẹ́ṣẹ̀ kó mọ níwọ̀n bà. وصحة القلب في قلة الاهتمام. kọ́kàn ẹ fúyẹ́, kó má kó nǹkan sọ́kàn rẹpẹtẹ. Irú èyí tó ń béèrè pé nígbà tí mo ṣe kíní tán mi ò rórun sùn,